ẹgbẹ́ òṣèlú APC tìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti ń gbógun ti Ataoja yan ọba ìlú Osogbo ọba Jimoh Oyètúnjí. wọ́n ní kábíyèsí ọmọ ẹgbẹ́ òṣèlú APC PDP ni àti wípé ẹgbẹ́ òṣèlú PDP ní kábíyèsí ń ṣiṣẹ́ fún. nínú àtẹ̀jáde tí alága fìdíhẹ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun Honorable Tajudeen Lawal fi síta inú jẹ́ kó di mọ̀ pé Ataoja pe ìpàdé ńlá kan sí ààfin nílùú Òṣogbo níbi tó ti pe àwọn aṣíwájú Haúsá, Ìgbò, Fúlàní àti Èbìrà tìpínlẹ̀ Kogi tó sì kìlọ̀ fún wọn pé nínú ètò ìdìbò ààrẹ tàwọn sẹ́nítọ̀ tàwọn ọ̀nàrẹ́bù tó ń bọ̀ lọ́nà yìí o, gbogbo àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n gbọ́dọ̀ dìbò fún tí wọn kò sì gbọ́dọ̀ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC. alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọba Jimoh Oyètúnjí wá kìlọ̀ fún àwọn aṣíwájú ẹ̀yà yìí pé bí wọ́n bá fi tako àṣẹ ọ̀hún tí wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe PDP náà dìbò fún, òun yóò fìyà jẹ wọ́n o. nígbà tí ìròyìn ti ń lọ tó ní agbára, ẹni akọ̀wé kábíyèsí Alhaji Wasiu Bello ló máa fi àtẹ̀jáde síta. Alhaji Wasiu Bello ní òpùrọ́ ní alága ẹgbẹ́ òṣèlú APC, olóhùn lòún pe ìpàdé náà. ìyẹn bí kábíyèsí ṣe ní kóun bóun pe ìpàdé tó sì ní nínú ìpàdé náà kò sí n tó jọ bẹ́ẹ̀ pé kábíyèsí ní kí àwọn olórí ẹ̀yà náà ká dìbò fún ẹgbẹ́ òṣèlú PDP. ó ní kábíyèsí ọ̀rọ̀ nípa ìlú Òṣogbo àti ètò ààbò ẹ̀ nìkan ló bá wọn sọ. bákan náà agbẹnusọ kábíyèsí tó tún jẹ́ ìyàwó rẹ̀ olórí Kàfáyà Adédoyin Oyètúnjí ó ní ipò tí Ataoja wà kò ń ṣe ipò òṣèlú rárá. ó ní gbàgbà gbogbo ẹgbẹ́ òṣèlú ní kábíyèsí jẹ́, yálà ẹgbẹ́ òṣèlú APC, PDP tàbí ẹgbẹ́ òṣèlú yòówù tó jẹ́. ó ní ọba Jimoh Oyètúnjí kì í ṣàtìlẹ́yìn fún olùdíje kan tàbí ẹgbẹ́ òṣèlú kan nítorí pé bàbá wọn ló jẹ́, tó sì ní àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ máa purọ́ mọ́ kábíyèsí ni, àti pé nǹkan tí wọ́n ń sọ nípa kábíyèsí àti àhesọ tí wọ́n ń gbé kiri nípa ẹ̀ ó ń tàbùkù Ataoja àti gbogbo ìlú Òṣogbo.